Akú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lára àwọn orúkọ tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu èyí tó kọ fi ṣọwọ́ sí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà tí ṣorúkọ àwọn alákòóso rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan ó lé bí ọjọ́ díẹ̀ sẹ́yìn làwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí àti àyẹ̀wò fínífíní lórí orúkọ àwọn alákòóso èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó fi ṣọwọ́ sí wọn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún nílùú Àbújá lára àwọn èèyàn tó jẹ́ wípé lẹ́yìn ìwádìí àti àyẹ̀wò ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà èyí tí wọ́n ṣe fún gbogbo àwọn orúkọ ọ̀hún tí ó sì jẹ́ wípé gbogbo wọn pátá ni wọ́n ń tẹ̀lé pẹ̀lú bí wọ́n ṣe ń dáhùn gbogbo ìbéèrè èyí tí wọ́n fi sí wọn lẹ́nu tí ó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n perégedé tí wọ́n fi bọ̀rọ̀ jẹ́gà nísìnyí lára àwọn orúkọ èyí tó jẹ́ wípé nínú orúkọ méjìdínláàádọ́ta tí í ṣe 48 èyí tí Bọ́lá Tinubu tó fi ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà márùnléní-ogójì ní orúkọ èyí tí wọ́n dá padà fún wọn èyí tí í ṣe 45 ní ìgbà tí orúkọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai tí wọ́n rí orúkọ rẹ̀ nínú àwọn orúkọ alákòóso èyí tí wọ́n dá padà fún ààrẹ Tinubu. Bákan náà sẹ́nẹ́tọ̀ Abubakar Danladi èyí tó wá láti ìpínlẹ̀ Taraba orúkọ òun náà kò sí nínú àwọn orúkọ èyí tí wọ́n dá padà fún ààrẹ Tinubu. Àti arábìnrin èyí tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà nílé ìfowópamọ́ kan ní orílẹ̀-èdè yìí èèyàn arábìnrin Stella Oketete èyí tó wá láti ìpínlẹ̀ Delta. Àwọn ènìyàn mẹ́ta ọ̀hún ni wọ́n ní orúkọ wọn kò sí nínú orúkọ èyí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tí wọ́n dá padà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn àyẹ̀wò ọ̀fìnkínító lórí àwọn ènìyàn ọ̀hún. Bákan náà ó dàbí eré orí ìtàgé lánàá ní ìgbà tí alákòóso tẹ́lẹ̀ rí èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn alákòóso èyí tí ààrẹ àná Muhammadu Buhari èyí tó lò nínú àwọn alákòóso rẹ̀ Festus Keyamo tí orúkọ rẹ̀ sì tún pẹ̀lú àwọn orúkọ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kọ ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Wọ́n ní níbi ìwádìí ìwánilẹ́nuwò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn aṣòfin àgbà ọ̀hún èyí tí wọ́n ṣe fún Keyamo níbẹ̀ ni ọ̀kan nínú àwọn aṣòfin ẹlẹ́ẹ̀kẹsàn-án èyí tó kúrò lórí igbá tó tún jẹ́ ipò láǹfààní láti jáwé olúborí tó tún darapọ̀ mọ́ àwọn aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá ní orílẹ̀-èdè yìí nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá Keyamo lẹ́nu ní ọ̀kan nínú àwọn aṣòfin ọ̀hún sọ wípé àṣẹ ojú àtúnrarí òwe àkàlà èyí tí àwọn bàbá wa tí wọ́n máa ń pa òwe rẹ̀ kì í ṣe ohun tó jìnnà mọ́ pápá àpáni. Wọ́n ní àṣẹ wípé Keyamo yóò tún padà wá síwájú àwọn aṣòfin ọ̀hún láti wá dáhùn àwọn ìbéèrè kan sí mìíràn lẹ́yìn gbogbo ìwà gídíjàgídíjàgan tó fi mọ́ ìwà ìbìkítà àìlákàní àti àìkánikún èyí tí Keyamo tó hù sí àwọn aṣòfin ẹlẹ́ẹ̀kẹsàn-án ní orílẹ̀-èdè yìí èyí tó sì jẹ́ wípé gbogbo ìwà rẹ̀ ló mú ìwà jàgídíjàgan dání nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tí wọ́n sọ sí níbẹ̀ ni Keyamo ló ti dọ̀bálẹ̀ gbalaja síwájú àwọn aṣòfin ọ̀hún wípé kí wọ́n dákun dábọ̀ dáríjì òun ọmọdé nímẹ̀kọjẹ wípé kó má ra lọ́wọ́ ó nínú òun dùn nínú àwọn aṣòfin ẹlẹ́ẹ̀kẹsàn-án orílẹ̀-èdè yìí nínú wọn tún jáwé olúborí tó tún bẹ pẹ̀lú àwọn aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá èyí tí wọ́n bẹ nílé ìgbìmọ̀ aṣòfin lọ́wọ́ báyìí ó ní lórúkọ àwọn ènìyàn òun tọrọ àforíjì. Níbẹ̀ ni Keyamo ti bẹ̀rẹ̀ sí ní fẹnu gbolẹ̀ níwájú àwọn aṣòfin náà pẹ̀lú ọ̀rọ̀ wípé kí wọ́n dáríjì òun
kí wọ́n dáríjì òun kí wọ́n dáríjì òun. Ọ̀kan nínú àwọn aṣòfin ọ̀hún èyí tó korò ojú ò sí gbogbo ìwà tí Kyamo ti wù sẹ́yìn èyàn aṣòfin Gòdújà èyí tó jẹ́ wípé ó jẹ́ ọ̀kan nínú àwọn aṣòfin náà ló sọ wípé pẹ̀lú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ni Kyamo tẹ ojú wọn mọ́lẹ̀ báṣabàṣa tó sì hùwà àìbìkítà sí gbogbo wọn ò. Ṣùgbọ́n ṣé Yorùbá bọ̀ wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní pẹ́ lórí ìdọ̀bálẹ̀ o. Wọ́n ní kó dìde àwọn ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n bí ó bá já sí òun fún ara rẹ̀ yóò mọ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti kó ọ̀rọ̀ tí wọ́n sọ jáde ò ní wọ́n ti kó jẹ báyìí bí ìgbà tí ajá ò tó kó èébì rẹ̀ jẹ ni lórí wípé àwọn yóò fi ọwọ́ òfin gbé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ nínú ẹgbẹ́ òṣìṣẹ́ o látàrí wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti ṣe NLC àti igun ìkejì TUC wọ́n tàpá sí òfin èyí tí ilé ẹjọ́ èyí tó dá fún wọn o wípé wọn ò gbọ́dọ̀ gùnlé ìyanṣẹ́lódì bẹ́ẹ̀ sì ni wọn ò gbọ́dọ̀ ṣe ìwọ́de wípé bí wọ́n bá ti ṣe o wọ́n fi kélé òfin wọn yóò fi gbé wọn ni o. Ṣùgbọ́n báyìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kó ọ̀rọ̀ mú jẹ wọ́n ní eré ẹnu lásán làwọn ṣe o àti wípé àwọn kan wá ọ̀rọ̀ kan láti fi pa inú wò ní o. Àwọn ò mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún yóò búrẹ́kẹ̀ bẹ́ẹ̀ bá sì gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá o làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Nigerian Labour Congress àti TUC Trade Union Congress ni wọ́n ṣe ìwọ́de alágbàyanu èyí tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì láti fi sọ fún ìjọba àpapọ̀ wípé kí wọ́n fi kún owó oṣù wọn bákan náà kí ìjọba kó gbé owó epo bẹtiróòlù orílẹ̀-èdè yìí kí wọ́n gbé wálẹ̀ kí wọ́n sì kí wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn òṣìṣẹ́ ọba tó fi mọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìwọ́de ọ̀hún èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ìpínlẹ̀ yòókù tó fi mọ́ olúlu orílẹ̀-èdè yìí ìlú Àbújá èyí tó wáyé ní ọjọ́ kejì nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ní gẹ́rẹ́ lẹ́yìn ìwọ́de ọ̀hún ní ìjọba àpapọ̀ sọ wípé àwọn yóò fi ọwọ́ òfin gbé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ látàrí wípé wọ́n tàpá sí òfin èyí tí ilé ẹjọ́ tó dẹ fún wọn o. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ àwọn igun méjèèjì tí ṣẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún làwọn náà dá padà bí owó bàbá Ìjẹ̀bú fún ìjọba àpapọ̀ wípé wọ́n fún wọn ní gbèdéke ọjọ́ mélòó kan péré o wípé tí ó bá fi di ọjọ́ 11 tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bá kọ̀ láti kó ọ̀rọ̀ ẹnu wọn jẹ tí ó bá fi di ọjọ́ 11 nínú oṣù kẹjọ ọdún yìí èyí tí wọ́n fún ìjọba àpapọ̀ dì wípé ní gẹ́gẹ́ ní ọjọ́ 14 ni àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì aláìlópin èyí tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tí yóò mì tìtìtì. Ṣùgbọ́n báyìí o ẹni tó jẹ́ alábàárìn àti agbẹnusọ láàrin ìjọba àpapọ̀ sí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ eyín láti ilé iṣẹ́ ìtorí sí ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ akọ̀wé àgbà ní ẹ̀ka ilé iṣẹ́ ọba ìtorí sí ètò ìdájọ́ arábìnrin Beatrice Jedi Agba èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ìwé kan èyí tó dá padà sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò fún àwọn òṣìṣẹ́ ọba lórílẹ̀-èdè yìí èyí ń Fẹ́mi Fálànà ní ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n bá wọn sọ fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ o wípé ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ sọ wípé wọ́n fi ọwọ́ òfin gbé wọn àwọn ti kó ọ̀rọ̀ ọ̀hún jẹ kí ohun gbogbo kó lè máa lọ ní àlàáfíà gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ọ̀rọ̀ ti jáde báyìí pẹ̀lú ìròyìn kan èyí tó tàn kárí ilé kárí oko bí iná inú pápá lásìkò ẹ̀rùn wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Nurudeen Dixon Adeleke ó dọ̀bálẹ̀ gbalasa síwájú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé o láti máa bẹ Ṣèyí Mákindé. Ní báyìí ọ̀rọ̀ ti jáde o wípé ìròyìn ọ̀hún òfegè ìròyìn lásán ni o èyí tó jẹ́ wípé àwọn ènìyàn kan tíṣẹ́ ò ká lára ni wọ́n gbé ìròyìn ọ̀hún ni wọ́n gbé jáde o. Ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ọ̀gbẹ́ni Ọláwálé Rashidi òun ló gbé ìròyìn ọ̀hún jáde fún àwọn akọ̀ròyìn wípé kí àwọn ènìyàn kí wọ́n jìnnà sí irọ́ ọ̀hún torí wípé ìròyìn náà ìròyìn òfegè ẹlẹ́jẹ̀ lásán ni. Oníròyìn ọ̀hún kò ṣọwọ́ àwọn alápámáṣiṣẹ́ ọ̀lẹ àwọn akọ̀ròyìn èyí tí wọ́n ń kọ ohun tójú wọn ò tó. Ó ní lótìtọ́ àti lódodo ní ọ̀gá ọ̀hún ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adélékè
ni wọ́n ṣe ìpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lólú iléeṣẹ́ ìjọba ọ̀hún tí í ṣe ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó ń bẹ nílùú Àbújá lójúnà láti lè wá ọ̀nà àbáyọ sí gbogbo gbọ́nmi sómi òtó èyí tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP kí àlàáfíà kó lè jọba. Níbi ìpàdé náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ṣe ìpàdé náà nílùú Àbújá. Onílẹ́yìn ìpàdé ọ̀hún làwọn méjèèjì ni wọ́n jọ fìrùyọ̀ síra wọn nítorí wípé bí aago méjì bá ríra wọn wọ́n fìrùyọ̀ ni. Ó ní wọ́n jọ dìmọ́ra wọn tí wọ́n jọ kíra wọn lẹ́yìn ìpàdé náà. Ó ní ṣùgbọ́n wípé Adémọ́lá Adélékè ó dọ̀bálẹ̀ gbalaja síwájú Ṣèyí Mákindé láti máa bẹ̀ ẹ́. Wọ́n ní irọ́ gbu ló wà nínú ìròyìn náà kí àwọn ènìyàn kí wọ́n jìnnà sí i. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà adẹ́rìn-pòṣónú tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Yorùbá eyín Ayọ̀dèjì Mákùn tí gbogbo èèyàn mọ̀ sí AY òun mà ló ti sọ̀rọ̀ jáde lẹ́yìn tí ilé rẹ̀ tó jóná lọ́jọ́ Àìkú nílùú Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Èun ni AY ló wá sọ̀rọ̀ jáde. Ó ní ilé ló jóná ẹ̀mí òun ò jóná, dúkìá ló jóná, kò sì sí ẹ̀mí kankan bí tí kó kéré mọ́tò èyí tó bá ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ọ̀hún tó bá lọ. Ó ní àtọ ọmọ àtìyàwó òun wọ́n ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà kó tó di pé ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún tó jó ilé rẹ̀ gúdúgúdú sọ́dí eérú kó tó di pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ṣẹlẹ̀. Ó ní lẹ́yìn Ọlọ́run ẹbí òun ló kàn. Ó ní lẹ́yìn tóun bá sì dúpẹ́ fún Ọlọ́run òun yóò tún dúpẹ́ fún àwọn ènìyàn. Ó lóun dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí ará ọ̀rẹ́ tó fi mú àwọn olólùfẹ́ tí wọ́n fi ìfẹ́ hàn sí òun tí wọ́n kí òun wípé ìṣẹ̀lẹ̀ bí kò ní ṣẹlẹ̀ sí kó wá ẹnìkankan wa àti gbogbo àwọn ènìyàn pátá Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní láìpẹ́ láì jìnnà ó ní òun yóò tẹ ọkọ̀ létí kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ bá ìyàwó àti àwọn ọmọ òun ṣeré ìsinmi ọlọ́jọ́ ráńpẹ́ gẹ́gẹ́ bí AY bó ti sọ ọ̀rọ̀ òun jáde. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun títí lójúmọ́ ọ̀la tẹ́tù máa bá ìròyìn ní ìpàdé. Mo gbà á ládùúrà yìí pé ilé ò ní dé wa, ọ̀nà nínà wá fún mi Adélúgà lẹ́nu tó gbòròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.